Sàlámà lẹ́kùn o. Sàlámà lẹ́kùn o. Mòmò ní tọ́wọlé. Mòmò ní tọ́wọlé. Ìkíyọ̀ sálámà kólé. Ìkíyọ̀ sálámà kólé. Ẹ̀yà alé wọn jáde. Ẹ̀yà alé wọn jáde. Ẹ̀yà alé wọn jù síbò. Ẹ̀yà alé wọn jù síbò. A kú oríire. A kú oríire. Oṣù àwẹ̀ tọ́wọlé. Oṣù àwẹ̀ tọ́wọlé. Oṣù lámúlànà ni. Oṣù lámúlànà ni. Oṣù yẹ́sẹ̀yẹ́sẹ̀ ni. Oṣù yẹ́sẹ̀yẹ́sẹ̀ ni. Olóṣù yẹ́sẹ̀yẹ́sẹ̀ ni. Ó tún ṣojú ẹ̀mí wa. Ó tún ṣojú ẹ̀mí wa. Ẹ̀kan ṣoṣo lọ́dún. Ẹ̀kan ṣoṣo lọ́dún. Ní ìmọ̀gbọ́. Mọ̀lẹ́kan ṣoṣo lọ́dún. Ọdún yìí tún wọlé. Ọdún yìí tún wọlé. Adúpẹ́ f'Olúwa. Adúpẹ́ f'Olúwa. Ó tún dẹ̀mí èèyàn wa. Ó tún dẹ̀mí èèyàn wa. Ní ìmọ̀gbọ́. Olótún dẹ̀mí èèyàn wa. Ó tún ṣojú ẹ̀mí wa. Ó tún ṣojú ẹ̀mí wa. Ẹ̀mí wa tó ṣe. Ẹ̀mí wa tó ṣe yìí. A tún ṣèmí èèyàn wa. A tún ṣèmí èèyàn wa. Ọlá Muhammad ni. Ọlọ́lá Muhammad ni. Àṣeyí sàmọ́dún. Àṣeyí sàmọ́dún. Àṣeyí sàmọ́dún. Àṣeyí sàmọ́dún. A kú oríire. A kú oríire. Gbọ́. Mo ní a kú oríire. Àṣeyí sàmọ́dún. Àṣeyí sàmọ́dún wa. Àṣeyí sàmọ́dún. Mùsùlùmí ẹ̀yọ̀ o Ramadan ti dé ọpẹ́ tí kò ṣojú ẹ̀mí wa. a sọ pẹ́rẹ́ o ẹ máa yọ̀ ẹ máa jó ọpẹ́ tí kò ṣojú ẹ̀mí wa. a ó ṣọpọ̀ ẹ̀ Mùsùlùmí ẹ̀yọ̀ o mo ní Mùsùlùmọ́ ẹ̀yọ̀ o Ramadan wọlé Ramadan wọlé ọpẹ́ tí kò ṣojú ẹ̀mí wa. Ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa, a ó ṣọpọ̀ rẹ̀ o. Mùsùlùmí ẹ̀yà o, Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa, a ó ṣọpọ̀ rẹ̀ o. Ramadan tún wọ̀lú. Ramadan tún wọ̀lú. Oṣù àpọ́nlé ti dé, àwa tí retí rẹ̀ máa wọlé faraba. Mùsùlùmí ẹ̀yà o, Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa, a ó ṣọpọ̀ rẹ̀ o. Ramadan tún wọ̀lú. Ramadan tún wọ̀lú. Oṣù àpọ́nlé ti dé, àwa tí retí rẹ̀ máa wọlé faraba. Mùsùlùmí ẹ̀yà o, Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa, a ó ṣọpọ̀ rẹ̀ o. Mùsùlùmí ẹ̀yọ̀. ṣojú ẹ̀mí wa. Ẹ̀yọ̀ Ramadan wọlé ọpẹ́ lè kọ́ ṣojú ẹ̀mí wa, a ó ṣọpọ̀ ẹ̀ o. Ọlọ́run ò ṣe àmọ́pẹ́ wá. Oṣù ńlá tàti retí o máa tún ti dé.
Ramadan yìí o inú dùn ayọ̀ wa ó kún mùkúlù kẹ́ o àwọn dúpẹ́ pọ̀pọ̀ ṣíṣí pọ̀pọ̀ every corner gbogbo èèyàn lámọ̀ kò tí wọ́n léde o mùsùlùmí ẹ̀yọ̀ mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wálé ọpẹ́ ní kọ́ṣojú ẹ̀mí wa a ò ṣọpọ̀ ẹ̀ o mùsùlùmí ẹ̀yọ̀ ẹ máa yọ̀ ẹ máa jó Ramadan ti wọlé o a ò ṣọpọ̀ ẹ̀ o. Mariaba bika zaro noim Mariaba bika zaro leani Mariaba bika zaro Ramadan mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan ti dé pẹ̀lú kó sójú ẹ̀mí wa ó sọ́pọ̀ ẹ̀ o. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wọlé ọpẹ́ lè kó sójú ẹ̀mí wa a ò ṣọpọ̀ ẹ̀ o. Ramadan ló ga jù nínú oṣù ojú ọ̀run o òkìkí ẹ̀ alẹ̀ arìnlẹ̀ tó bá ti dé kò ní dé kó nílé mọ̀mọ́ kò ní dé kó lóko mọ̀mọ́ igi inú igbó àmọ́ ẹja inú ibú àmọ́ o ẹranko igbó àmọ́ àwọn ẹyẹ ojú ọ̀run o àwọn àlùjànnú àmọ́ wọ́n mọ̀ pé mọ̀ra bá o Ramadan kú àbọ̀ pẹ̀lẹ́ ta sí àwa ẹ̀dá o tó pápẹ́ Ramadan dé wọ́n lè jù tó fàjùrò tó yẹ kó karamọ́ oṣù táwọn màláíkà ń pọ́nlé tí mú wọn mọ̀ ń karamọ́ àtàwọn húlámọ̀ wò náà wọ́n jùlọ lọ́hùn níbẹ̀ ò nínú ẹ̀sán lórí wà rí dájú kò ríre níbẹ̀ o rí dájú kò ríre níbẹ̀ o má jẹ́ kó bọ́mọ ẹ̀ lọ́wọ́ o. Ramadan wọlé ọpẹ́ lè kó sójú ẹ̀mí wa a ò ṣọpọ̀ ẹ̀ o.